closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media. We bring the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. We bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for. Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sí orí iléeṣẹ́ Koiki Media. Ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Gẹ́gẹ́ bí a ti mọ̀, òní ni on the 12 June 12 nínú oṣù kẹfà, tó tún jẹ́ ọjọ́ tó ní àmì, ọjọ́ tí wọ́n dàbò Chief MKO Abiola nù. Òní náà ni à ń sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí ẹ má sùn, òmìnira ti dé. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó dé bá wa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ká máa ṣe nínú yàrá wa, ẹ jẹ́ káwa náà wá lọ gbọ́n ọmọdé tiwa, torí wọ́n ní ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi dá Ilé-Ifẹ̀. Ẹ jẹ́ kí oníkálukú wa kí á parapọ̀ ní local government by local government, ká bẹ̀rẹ̀ láti local government by local government, kí a bẹ̀rẹ̀ sí ní máa pè fún emergency báyìí, ká pe àwọn èèyàn wa, ẹ jẹ́ ká jáde fún rally ní local government by local government, láti ibẹ̀ á wá di state by state. A tún fi àsìkò yìí pé gbogbo wa nílé lóko lájò wípé ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú, ẹ jẹ́ ká fi iyè dénú. Àsìkò yìí kò lè ṣe ká má rí ẹ̀ṣẹ̀ ara wa. Lágbájá ṣẹ̀ mí, mi ò ní bá ṣe, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Torí wọ́n ní àìrìnpa ọmọ ejò, òun ló jẹ ọmọ ejò níyà. Àìrìnpa ọmọ Yorùbá ló ń kóyà jẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àsìkò ti tó, nítorí wípé ẹ̀yin bàbá náà ní wọn kì í sọ fáfọ́jú pójò rọ̀, òun gan máa mọ̀. Àsìkò ti tó, ìyà tó ń jẹ ìran Yorùbá ó tó gẹ́. A mọ̀ pé àwọn tó ní fẹ́ kí nǹkan tí à ń ṣe kó ṣeé ṣe, àwọn ló pọ̀ jù. Ṣùgbọ́n wọ́n ní ká ní sùúrù, torí sùúrù òun ni bàbá ẹwà. Ẹni tó bá ní sùúrù, ohun gbogbo ló ní. Gbogbo nǹkan tá à ń ṣe, a máa délẹ̀ lérí láìpẹ́ láì jìnnà.
nítorí pé ó ti di dandan kíjó máa dé bájó fún wa, ó di dandan káyọ̀ máa báyọ̀ fún wa, kí dùnnú máa ṣubú layọ̀, ìbànújẹ́ ó kéré ó tóbi kó má jẹ́ tiwa, gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé kó máa yọrí sí rere. Ẹ jẹ́ kí á lọ kóra wa jọ ní local government by local government, ká bẹ̀rẹ̀ sí ní máa jáde, ìyẹn ni àpẹẹrẹ tó máa fi hàn pé àwa ọmọ Yorùbá àti tó tán, a mọ̀ nǹkan tí à ń sọ. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n jáde ní àná, wọ́n sọ pé kóníkálukú jáde nílé ẹ̀kọ́ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n àwa máa wá lo ọgbọ́n tiwa láti lè jẹ́ pé ká jáde ní each local government, because à ń gbọ́ ní láwọn report tá a rí lọ́dọ̀ àwọn èèyàn wa wípé nígbà téèyàn kan bá ń jáde ní ilé ẹ̀ tó ń ṣe fídíò pé òun nìkan òun support Yorùbá nation tó ń ṣe nínú yàrá ẹ̀ tí wọ́n pọ̀, àwọn ìjọba location 419 wọ́n lè lọ máa arrest wọn nílé tí ẹ̀ dẹ̀ ní mọ̀, wọ́n lè wá ẹ̀sùn míì sí wọn lẹ́sẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ní mọ̀ pé nítorí fídíò tí wọ́n ṣe ni. Torí ẹ̀ láyé wá wò pé ẹ jẹ́ ká jáde papọ̀ ní local government by local government, ẹ jẹ́ ká jáde papọ̀ kán lè mọ̀ pé lóòótọ́ la mean ẹ̀. Láti bẹ̀, torí no going back ni a ti tẹsẹ̀ bọ̀, láti bẹ̀ náà àwa sọ di state by state, láti rúgurúgu, ẹ jẹ́ bá a máa love, ẹ bá a máa like ẹ̀, ẹ bá a pín ètò yìí ká kó kárí kó délé kó dóko. A kí ẹ̀yin bàbá wa, a kí ẹ̀yin ìyá wa, a kí àwa ọ̀dọ́ wípé a káàbọ̀ sí ìlú òmìnira ilẹ̀ Yorùbá, ó máa tó wa lọ́wọ́, tẹ̀ ti tó wa lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ká ṣe pẹ̀lú ọpọlọ. Ibi tí a fẹ́ dé, a máa débẹ̀. Bí ayé gbógun, bọ́tà gbógun, a máa débẹ̀. Ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ jẹ́ ká ṣe kiní yìí, ká ṣe tọkàntọkàn, ká wá ṣe pẹ̀lú làákàyè. Ibi tí ọ̀tá rò pé a lè dé, a máa débẹ̀. Nítorí wípé àṣeyè báyìí, òun lalákàn-ń-ṣepo tiẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò, ẹ jẹ́ ká jáde ní local government by local government. Tá a bá jáde yẹn, ká ṣe fídíò. Láti ibẹ̀ lọ, a máa jáde state by state. Torí pé báyé jọ ń ṣe tẹ́lẹ̀ tí à ń rìn papọ̀, òun ló jẹ́ kí ìyà kó jọmọ ejò wa. Torí náà, bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń dùn, torí pé kò ń ṣe gbogbo àwọn leader ló dá ṣe, gbogbo wa náà la jọ ń ṣe, gbogbo wa la jọ ní ipa tá a máa kó. Gbogbo àwọn ọlọ́pọlọ onílàákàyè, bóyá tá à ń ṣe leader tó jẹ́ pé àwa la ní ọpọlọ tá a fi ń ṣe tó fi ń dùn tẹ́lẹ̀, ẹ má jẹ́ ká bínú. Ọpọlọ tá à ń lò tá a fi ń ṣe tó fi ń dùn yẹn, ẹ jẹ́ ká pera wa lábẹ́ aṣọ, ẹ jẹ́ á sọ fúnra wa. Tíjà bá wà, ẹ jẹ́ ká settle ẹ̀ láàrin ara wa, ká wá tẹ̀síwájú, ká jáde fún òmìnira ilẹ̀ Yorùbá. A ní no going back is our agreement. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó dé bá wa, nítorí wípé ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí ká má sùn, torí òmìnira ilẹ̀ Yorùbá ó ti dé o, ó ti dé. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó dé bá wa, nítorí wípé káwọn aráabí kán máa bú wa pé ẹnu lọ́ ní, wọn ò lè jà, ẹnu lọ́ ní, wọn ò lè bọ́ta fún rally. Ẹ má jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé igi tọ́lọ́run gbé dúró làwa, kò sẹ́dà tó lè wó. Ọlọ́run ọba, òun ló gbé Yorùbá nation, ló gbé dúró, kò kí ń ṣe agbára wa, nítorí wípé àwa kọ́, Ọlọ́run ni. Ọlọ́run ọba, òun ló ń dárà. Ọlọ́run ọba fúnra rẹ̀, òun ló ń dárà. Nítorí gbogbo àwa tá a jáde, kò ń ṣagbára wa la fi jáde. Ọlọ́run ló fi wá mọ̀nà pé Yorùbá nation, òun ni ká máa ṣe. Ọlọ́run, àwọn tọ́lọ́run ọba ò fi mọ̀nà, Ọlọ́run fi wọ́n mọ̀nà sídìí pé kán máa lọ sọ́dọ̀ olóṣèlú, kán lọ máa gba agolo ráìsì kan 5,000, 10,000. Ọ̀tá wa, ìran wa jẹ wá lógún. Torí náà, ẹ wá jẹ́ ká túyáyà, ká bọ́ta ní each local government wa. Ẹ jẹ́ ká lọ jókòó, ká rọ ọpọlọ báyé máa ṣe, báyé ń ṣe tẹ́lẹ̀ tó ń tùbà, tó ń tùṣẹ, tá à ń gbayì. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Elédùmarè á fún wa ṣe, àṣẹ yìí.
torí pé àjàgbá yìí báyìí òun ni tààrà Yorùbá Nation mega rally tí a fẹ́ ṣe tó ń bọ̀ lọ́nà báyìí a máa gba yìí bẹ́ẹ̀ ni àní sunkún bọbẹ̀ ìdùnnú òun ló máa jẹ́ tiwa wọn nádùn ní gbẹ̀yìn ewúro adùn ló máa gbẹ̀yìn wa àṣetò ń débọ́jọ́ àṣetò ń débọ́rùn eléyìí tá a tẹsẹ̀ bọ́ ẹ̀ àṣeyè la máa ṣe gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá ojú á tì wọ́n lágbára Ọlọ́run lágbára àwọn tó ní ilé ayé ojú á tì wọ́n torí wípé kò kí ń ṣe pé àwa la ránra wa Ọlọ́run ọba fúnra rẹ̀ òun ló rán wa ẹ jẹ́ kí á padà sí local government wa ìlú wa ìletò sí ìletò àwọn local government èmi tó yẹ pé ìlú tí wọ́n kó papọ̀ wọ́n pọ̀ ẹ jẹ́ kí á bára wa sọ̀rọ̀ lójúlé sójúlé nílùú sílùú báyìí máa jíṣẹ́ tí a máa gbayì gbogbo wa náà la mọ̀ pé lóòótọ́ a rí pé ebi pọ̀ nílùú wọ́n ti febi pa àwọn èèyàn débi gba ìtìgbà tá bá ti febi pa wọ́n wọn ò ní rí ti Yorùbá Nation rally wọn tán náà fẹ́ ṣe àní wọn ò ní rí rò ẹ jẹ́ ká wá bọ́ta ẹ má jẹ́ ká jẹ́ kébi yẹn kó pa wá kú sínú ilé ẹ jẹ́ ká bọ́ta because wọ́n ti sọ ìlú ìdìkan ẹ̀mí débi pé béèyàn ṣe yahoo kò lè róúnjẹ jẹ béèyàn ṣe ìwà burú kò lè róúnjẹ jẹ ẹlòmíín wà nísìn owó ọmọ skul tó máa san àwọn ọmọ ń lọ skul ọmọ máa jẹun ṣe gbogbo ẹ jẹ́ kí àwa lọ ṣe ká lọ dúró ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ní local government by local government a máa ṣe ẹ má kàn jẹ́ ká yé rí wa tán bàbá yìí máa ṣe ènìyàn tó bá rí nǹkan tó ń bí inú tí wọ́n bá gbà wá láàyè gan bóyá a ṣì máa ju líǹkì kan síta fún ẹ̀yin èèyàn wa nílé láti lè jẹ́ pé ká máa sọ̀rọ̀ a máa ju líǹkì yẹn nísìn a máa jù síta so that ọ̀nà tí ẹ bá mọ̀ pé a máa gbé gbà tí kan ẹ̀ tó máa fi dún tó máa fi júnà tó máa fi júṣe tí a máa fi ṣàṣeyè tí a ní gbẹ̀tẹ̀ ẹ jẹ́ kí kẹ́ máa fún wa nímọ̀ràn lórí ẹ̀ torí wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá Ilé-Ifẹ̀ okay o a kí yín our Yoruba leader really need to raise up and their support okay kò sí wàhálà ẹ ṣé Benjamin Ayọ̀mídé Ayọ̀kúnlé agbọ́kọ̀tẹ́ sọ bàbá Àjàyí Olúwafẹ́mi ẹ káàbọ̀ sórí ètò Táíwò Kíkẹ́ Abíọ́dún Gàfárù gbogbo yín ni a rí líǹkì ẹni sá máa send ẹ̀ síta ẹ jẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ ọ̀nà tí ẹ rí i pé a máa gbé gbà tí gbogbo ẹ̀ tó máa fi júnà tó máa fi júṣe ó máa júṣe fún wa Taofeek Ọlátúnjí wọ́n sọ fún wa wọ́n ní no going back ẹ má jẹ́ ká padà sẹ́yìn ẹ má jẹ́ ká padà sẹ́yìn torí wípé ìtẹ̀síwájú báyìí òun lọ̀pá ìṣẹ́gun ẹ jẹ́ ká bọ́ta líǹkì tí a sẹ́ndì síta tí a sẹ́ndì sí ẹ jẹ́ ká táàgì líǹkì yẹn ẹ jẹ́ ká tá bá rí nǹkan tí a fẹ́ sọ ẹ jẹ́ ká kílíkì lórí ẹ̀ ṣé o ti láti lè mọ ọ̀nà tí a máa gbé gbà okay Àṣàbí Yorùbá Nation no going back òun làgírímẹ̀ntì wa torí wípé no going back òun làgírímẹ̀ntì wa torí wọ́n ní má jiyàn òun ni àfàwọ́dá ẹ jẹ́ kí a bọ́ta ká túyáyà líǹkì kan wà sí a máa pín ẹ̀ so that èèyàn tó bá ní ọ̀rọ̀ tí ó fẹ́ sọ àbọ̀ nìkan tí wọ́n fẹ́ ṣe ṣó ti yé lórí nǹkan tí à ń gbìyànjú yìí lọ́rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ kájọ yára wa lọ́gbọ́n kájọ ṣe báyé ń ṣe tó fi ń rí bóyé ń rí lágbára Ọlọ́run ojú òní tì wá àní gbèrè tìjú torí wípé
Yorùbá Nation yìí a máa gbà láìpẹ́ láì jìnnà. A ti ju líǹkì síta, a máa style báyìí nísìnyí. Líǹkì yẹn òun nìyẹn, òun la send nínú kinní náà àti style. Ṣó ti yé? Ẹ jẹ́ ká òun la ti style yẹn, torí ẹ jẹ́ ká dúró gírí, ẹ jẹ́ ká dúró gírí o, torí wípé ẹ má jẹ́ ká jẹ́ kí àwọn ọ̀tá máa fi wá ṣe yẹ̀yẹ́ o, pé ẹnu lọ́ níbi tajàkàrà. Ẹ jẹ́ ká jọ mú ọgbọ́n ta lè fi nílọsíwájú. Mákindé, gbogbo yín la kí, àtẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wá ẹlẹ́yà wa náà ni, ẹ̀ ń wá ọ̀nà bí tẹ máa gbà mú wa, gbogbo yín la kí. Gbogbo ẹ̀yin tẹ bá jọ dálẹ̀ ilẹ̀ Yorùbá mú yín. Kiri líǹkì tẹ lè fi join láti lè sọ̀rọ̀, òun la ti send yẹn. Ẹ click lé lórí, tẹ bá ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ, tí àwọn ìgbésẹ̀ tí a máa lè gbé, àwọn líǹkì yẹn nìyẹn, so that a lè gbé ìgbésẹ̀ ní orí àwọn nǹkan tí à ń sọ. Lágbára Ọlọ́run, àní ṣàṣetì. Ẹ jẹ́ bá wa máa like ẹ̀. Tí àwọn líǹkì yẹn ni a ti tag sórí kinní yẹn, ó ti yé. Torí ẹ̀ ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ ká ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí gìrì, torí wípé tá bá sọ wípé orí àsìkò ìkọ́ ló yẹ ká máa ní lágbára ṣẹ̀wá, lágbára Ọlọ́run a máa délẹ̀ lérí. Ajíbọ́lá Ọlábọ̀dé Ajíbóyè, agbára Ọlọ́run á gbé wa délẹ̀ lérí, a máa dé promised land, a máa délẹ̀ lérí wa. Bó pẹ́ bóyá a máa débẹ̀, torí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Anybody tó bá ní nǹkan kan bóyá tó fẹ́ sọ, send líǹkì síta àti tag ẹ̀. Bóyá tẹ bá ní ọ̀rọ̀ tẹ fẹ́ bá wa sọ kí a tó end broadcast yìí, òun ni, torí ẹ̀ la ṣe ṣe kinní bẹ́ẹ̀. Ṣó ti yé? Ẹ jẹ́ kí a jọ share experience wa, ká jọ sọ àwọn ọ̀nà tí a lè gbà ní 6 local government. Ẹ jẹ́ ká dúró déédéé, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti àsìkò yìí, kán lè mọ̀ pé àwa Yorùbá a fẹnu ṣé. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó bá wa. Ẹ má jẹ́ ká máa dúró de pé ó dìgbà tí Sunday Igboho bá jáde ká tó jáde, torí wípé Sunday Igboho ò jí jáde fún governor nítorí pé òun ni à ń jà fún ara wa ni, à ń jà fún ìran wa ni, à ń jà fún ìran wa ni, ìran wa là ń jà fún. Modúpẹ́ Ọlábelò, ẹ káàbọ̀ sórí ètò wa. À ń jà fún ìran wa ni, à ń jà fúnra wa ni, kò sí èèyàn kan tí à ń jà fún. A jà fún olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ní òun fẹ́ gbàpótí gómìnà, òun fẹ́ gbàpótí pírẹsidẹ́ǹtì. Ó jà fún ìran ẹ̀ ní, ẹ jẹ́ kí gbogbo wa ká jà fúnra wa, ká jà fún ìran wa, torí ohun tí a bá ṣe lénìí á dọ̀rọ̀ ẹ̀tàn ó dọ̀la. Nǹkan tá a bá ṣe lénìí á dọ̀rọ̀ ẹ̀tàn ó dọ̀la. Torí náà la ṣe ń sọ fún wa wípé ẹ jẹ́ kí a jí gìrì, ká dìde fún òmìnira ilẹ̀ Yorùbá, torí òmìnira ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún. Ẹ má jẹ́ ká sọ pé à ń dúró dé ó dìgbà tí Sunday Igboho bá jáde, ó dìgbà tí lágbájá kan bá jáde. Ẹ jẹ́ ká jáde lágbára Ọlọ́run. Tí a bá ti jáde, tí a jí tí a sùn, tán lè mọ̀ pé àwọn ọmọ Yorùbá ti jí nísìnyí, a sùn ẹgbẹ̀ mọ́. Àwọn ètò tó yẹ kó yé kinní, wọ́n á máa pàdéra wọn ńbẹ̀. Ṣùgbọ́n tí a bá jáde, a lè mọ bí àwa gan bá ṣe tó. Ẹ jẹ́ ká jáde ní 6 local government, nílé sílé, níletò sí ìletò, ẹ jẹ́ ká papọ̀, ká dodindi. Tí wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò, òun ló ń jẹ ọmọ ejò níyà. Ẹ jẹ́ ká rìn papọ̀ nísìnyí, ká rìn papọ̀ ní agbègbè wa, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní táwọn bá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lè wá ká wọn mọ́lẹ̀. Ẹ má jẹ́ ká bẹ̀rù. Nísìnyí a dẹ̀ ti fẹ́ jáde ní 6 local government nísìnyí, ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ jẹ́ ká fọkàn balẹ̀, torí wípé
àsìkò náà ó ti ń tó. Wọ́n ní tó bá tásìkò àti iṣu fùrálà, àsìkò àti iṣu náà òun náà ló ti ń dé báyìí. Torí náà ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ jẹ́ ká túyáyá, ká túyàyà jáde ní Ṣíṣí local government wa, ká jáde, ká tún gbé ọpọlọ wa sílẹ̀, ká jọ fi inú konú, ká jọ yára wa ní ọpọlọ ọ̀nà tí a máa gbé gbà tí ilẹ̀ Yorùbá máa tún fi gbòmìnira, táwọn ìjọba location 419 tán máa lè fi mọ̀ pé òtítọ́ ilẹ̀ Yorùbá ti fẹ́ dá dúró. Ilẹ̀ Yorùbá ó ti dá dúró torí wípé àwa kọ́ la fi ránra wa, Elédùmarè òun ló fi rán wa. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ lẹ ti ń dábẹ́ ẹ̀dùn, ibẹ̀ lẹ ti ń fọ̀ bí òwe. Ẹ má dẹ̀ gbàgbé láti máa support iléeṣẹ́ Koiki Media torí kẹ́ lè máa rí wa wò ní gbogbo nǹkan tí a bá ń ṣe, gbogbo bá ṣe ń lọ ní Mega Rally ibikíbi, kò bá jẹ́ inú wo ilẹ̀ ní kíní ẹ̀, gbogbo ibẹ̀ pátápátá la máa dé, la máa gbé, la máa jẹ́ kẹ́ máa wò nílé ní Ṣíṣí local government. Torí ẹ̀, ẹ jẹ́ ká gbáradì fún òmìnira ilẹ̀ Yorùbá nítorí wípé òmìnira ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún, ẹ jẹ́ kó mú wa lọ́kàn, ẹ jẹ́ kó mú wa lọ́kàn. Anybody tó bá dẹ̀ rí nǹkan tó bí nínú náà ẹ jẹ́ ká pera wa torí wọ́n ní ìṣẹ̀mí ń bí ẹ́, òun lògùn ọ̀rẹ́. Ẹ jẹ́ ká pera wa, ká bára wa sọ̀rọ̀, ká mọ ibi tá à ń lọ. Torí wọ́n ní bọ́rọ̀ bá kàn kìnkìnní ó níbì kan tá à ń gbé gbà, ibi tá a máa gbé gbà ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká bínú ní àsìkò yìí, ẹ má jẹ́ ká lo ẹ̀tanú fúnra wa torí ẹ̀tanú kò dáa. Ẹ má jẹ́ ká lo ẹ̀tanú o torí wípé wọ́n ní ohùn kan, ìfẹ́ kan òun ló yẹ ká bára wa lò. Bẹ́ẹ̀ ni, torí náà a kàn ní ká jẹ́ kó yé wa pé ẹ jẹ́ ká gbáradì. Yorùbá Nation Mega Rally ó ti bẹ̀rẹ̀ lénìí, ẹ jẹ́ ká jáde, ẹ jẹ́ ká túyáyá. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. A ní lè mú wá jù báyìí lọ fún yín. Lágbára Ọlọ́run, ijó máa dé bájó fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé a máa yọrí sí rere o. Àṣetì ò ní dé bá wa o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba, òmìnira ilẹ̀ Yorùbá ó ti tẹ̀ wá lọ́wọ́, kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ o. Once again, Koiki Media bringing the world closer to your doorstep.